kí yín káàbọ̀ sí àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá láti orí ayélujára. ṣògo rẹni kejì Abíọ́nà lórúkọ tèmi. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lórí ayélujára Isaac Fayose olótí ń pe gbogbo àwọn ènìyàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti tètè takìjì lásìkò yìí látàrí owó rọ̀gùnrọ̀gùn eléyìí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé fẹ́ lò láti fi tún ilé ìjọba ṣe. ó sọ eléyìí wípé gbogbo iye owó ọ̀hún jẹ́ èyí tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń pa wọlé lọ́dún. nítorí náà kí àwọn ènìyàn tètè takìjì láti rí dájú wípé wọ́n bẹ́gi dínà rẹ̀. nítorí èyí ó sọ wípé kò sí ohun àlùmọ́ọ́nì tàbí ohunkóhun tí àwọn ènìyàn lè jẹ gẹ́gẹ́ bí àǹfààní láti ara ohun tí gómìnà Ṣèyí Mákindé fẹ́ fi owó náà ṣe, wípé kò bùkún àwọn ènìyàn bẹ́ẹ̀ sì ni kò rú ẹnikẹ́ni lágbára. ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. My Oyo people, ẹ pẹ̀lẹ́ o okun make una come here tori. Your governor wants to spend 63 billion to renovate government house. What is wrong with Agbodi government house? What is wrong with it? The same government house where Ladoja use, the same government house where Akala use, the same government house where Ajumobi use. Mr. Governor want to use 63 billion to renovate that government house. What is the sense in this, please? ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká akọrin ní Adékúnlé Gold òun ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti kéde gẹ́gẹ́ bí àná ti jẹ́ àyájọ́ ọjọ́ àwọn aláìsàn fòníkú-fọ̀láǹdè sickle cell, wípé àwọn ti ṣe ètò láti tọ́jú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ aláìsàn fòníkú-fọ̀láǹdè. bí ó ti fi èyí sórí ìtàkùn ayélujára ó ní àwọn ènìyàn ti ń sọ wípé ohun tí àjọ rẹ̀ èyí tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ń ṣe yìí jẹ́ èyí tí ó dára láti lè jẹ́ kí àwọn tí wọ́n ní àrùn fòníkú-fọ̀láǹdè kí wọ́n lè ní ìrètí àti gbélé ayé sí. ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ Adékúnlé Gold. Today is World Sickle Cell Day, and I want to take a moment to share something that my team and I have been working on. This year, through the Adekunle Gold Foundation, we're launching a new program called 5-Star Care, a free health insurance scheme for 1,000 people living with sickle cell in Lagos, Nigeria. We believe that every life deserves 5-star care, no matter where you're from, what you earn, or what you're going through. This program is made possible in partnership with the Lagos State Ministry of Health, LASHMA, and Sickle Cell Management Initiatives, SAMI. Our goal is simple: to ease the financial burden of managing sickle cell and help more people get the quality care they deserve. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ adẹ́rìnpòṣónú lórí ayélujára Emmanuel tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó mọ̀ sí Mr. Escom_1 lórí ìtàkùn ayélujára Instagram òun ló ti ń fọn rere tó sì ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbajúgbajà akọrin ní Ọlámídé Bàdó bí ó ti lo ohùn rẹ̀ nínú orin eléyìí tí Bàdó ṣẹ̀ṣẹ̀ ṣe. bí a kò bá gbàgbé wípé ní àìpẹ́ yìí ó ní Ọlámídé Bàdó ṣe àgbékalẹ̀ orin tuntun kan èyí tí orin náà sì ti wà lórí gbogbo ìtàkùn ayélujára níbi tí arákùnrin ọ̀hún ti lo ìtàkùn ayélujára rẹ̀ ìyẹn Emmanuel tó ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Lámídé wípé iṣẹ́ làwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní pín òun lápègbà tí wọ́n sọ wípé ọ̀gbẹ́ni ó kú oríire o nítorí pé Ọlámídé Bàdó ti lo ohùn rẹ̀ kódà ó lò ó ju ẹ̀ẹ̀mejì lọ. ẹ gbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀. Ọlámídé Bàdó agbẹnitó tí Ọlọ́run amúnitó rán wá tó ń gbé àwa tó you shall never lack. Bàdó ti drop album tó o bá ti mọ̀ báyìí lọ stream ẹ̀. Everybody shall pay me. Ima, we heard your voice in one of the songs in the album. Money, really? Ex me pay me. I heard your voice. Money, yes. Baba la Lord shall kill me. Iya la mala kill me. Me mo be ma fún mi la mala later. But everybody shall pay me. I heard your voice. Money, yes. Baba, you shall never lack. Baba, gbé mi síta. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká òṣèré àti olùdarí sinimá ni Fúnkẹ́ Akíndélé ó ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí àti láti mọrírì màmá rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé màmá náà ti kúrò láyé. ó kọ ìwé sí ìyá náà wípé màmá gbogbo iṣẹ́ takuntakun tí mò ń ṣe yìí mò ń ṣe láti lè jẹ́ kí n di ẹni ńlá ju bí mo ṣe wà yìí lọ. ìyá mo rántí yín o gẹ́gẹ́ bí ẹni tó dára àti wípé àwọn ohun ìpìlẹ̀ tẹ́ ti fi sílẹ̀ ó ní èmi náà mọ́lé tèmi
àti gbogbo àwọn ọmọ yín nítorí wípé bí a ti ń dàgbà òun náà ni à ń ṣe ohun gbogbo tó tọ́ àti ohun tó yẹ. Ó kò yí sórí ìtàkùn ayélujára wípé màmá bẹ́ẹ̀ bá bojú wẹ̀yìn ẹ ó rí wípé ìlànà tẹ́ fi sílẹ̀ àwọn ọmọ yín kò kúrò nínú rẹ̀ a ó sì máa ṣèrántí yín láéláé. Bí ó ti kọ èyí sórí ìtàkùn ayélujára ló fi fọ́nrán fídíò kan èyí tí ohùn màmá náà nígbà tó ń bẹ láyé fi ń kí tó sì ń béèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ rẹ̀. Ó fi sórí ìtàkùn ayélujára. Èyí mú kí àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára Instagram àti X rẹ̀ kí wọ́n máa sọ wípé ó kú àṣẹ̀yìndè ó sì kú iṣẹ́ takuntakun. Ẹ wo díẹ̀ nínú fọ́nrán rẹ̀. I hope everybody is fine. What about the boys? How is Daniel? How is David? How is Debbie? Everybody doing? God bless us all in Jesus' name. Please take care of them. Bye. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà Vicky James ó ló ti ń lo ìtàkùn ayélujára Instagram láti fi dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ Fúnkẹ́ fún ẹ̀bùn báàgì àpamọ́wọ́ eléyìí tó jẹ́ olówó iyebíye tí arábìnrin náà fún un. Ó kọ sórí ìtàkùn ayélujára bí ó ti ṣe fọ́nrán àsìkò tó bẹ arábìnrin ọ̀hún wò tí àwọn méjèèjì sì jọ ń ṣeré. Ó gbé e pọ̀n ó wá ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ló dé láàrin gbogbo àwọn ọ̀rẹ́ mi tó fi ra àpamọ́wọ́ eléyìí tó jẹ́ olówó iyebíye fún mi. Ìyẹn sì sọ síbi etí rẹ̀ wípé ó tóbi jù bẹ́ẹ̀ lọ. Nítorí ìdí èyí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kọ sí abẹ́ ọ̀rọ̀ wọn wípé wẹ́ni bá rìn kó sì wẹ́ni bá rẹ́ nítorí wípé irú ọ̀rẹ́ bíi ti Fúnkẹ́ yìí ṣọ̀wọ́n. Ẹ wo díẹ̀ nínú fọ́nrán fídíò náà. Don't look at me. Your shirt is showing at the back. I finished on time. On time. This guy is just too extra for my liking. I finished on time. Do you know I'm backing you? Why? Guess I've opened your gift. Leave me. I don't think you're trying to drive me to the car. Drop me down now. See her leg. Chichi. See her leg. This is Don't come against here. my will. We're supposed to be carrying you go up. Thank you. Thank you, baby. Chichi. Eh? What happened? Answer me first. You're welcome, my love. I love you too. Thank you so much. You're welcome. Why did you buy me that gift? Because you deserve more. Oh. I wish I can turn around. My shirt is showing. I'm going to start though. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà òṣèré Yetunde Barnabas àti ọkọ rẹ̀ tí ó tún jẹ́ agbábọ́ọ̀lù ní Nàìjíríà ló ní àwọn ènìyàn ti ń kí o wípé wọ́n kú ayẹyẹ ọdún kẹrin àyájọ́ ìgbéyàwó wọn. Bí Yetunde Barnabas ti fi èyí sórí ìtàkùn ayélujára tí wọ́n gbé ọmọ dání tó ń tẹ àwòrán tó rẹwà ó ní àwọn ènìyàn ti ń kí wọn wípé ẹ kú àyájọ́ ọjọ́ ìgbéyàwó ilé yín ò ní dàrú bí a kò bá gbàgbé wípé Yetunde Barnabas jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn òṣèré ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì ń ṣe takuntakun gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé kì í ṣe ẹni tó ń fi gbà gbogbo gbé ọkọ rẹ̀ wá sórí ìtàkùn ayélujára ṣùgbọ́n lásìkò yìí ó gbé tòun àtọmọ wá láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé àyájọ́ ọjọ́ ìgbéyàwó àwọn lèyí nítorí náà kí wọ́n bá wọn dúpẹ́. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ẹgbìnrin ọ̀tẹ̀ bá a ti ń pa kan ó nìkan máa ń rú ó ní ọ̀rọ̀ gbajúgbajà Láìdé Bákàrè àti gbajúgbajà akọrin ni Mr Portable bí àwọn méjèèjì tó ti kúrò lórí ìtàkùn ayélujára tí wọ́n wá wọnú yàrá ìfọ̀rọ̀pamọ́ àti ìfọ̀rọ̀ránṣẹ́ sí ara wọn tí wọ́n tún bẹ̀rẹ̀ sí ní tàùn síra wọn níbẹ̀. Láìdé Bákàrè tó ti Portable òun ni fọ́nrán fídíò ibi tí àwọn méjèèjì ti ń fi ohùn ránṣẹ́ síra wọn lábẹ́nú ti gba orí ìtàkùn ayélujára kan. Ẹ wo díẹ̀ nínú rẹ̀. If you dey drag with person no go drag with me máa mú ọjọ́ ẹ lọ sọ́dọ̀ èṣù máa mú ọjọ́ ẹ lọ sọ́dọ̀ Ọ̀ṣun ọ̀dọ̀ Bàtálá ọ̀dọ̀ Ògún gbogbo ẹ̀ làwọn fún lóúnjẹ wa kọ́lé fún gbogbo wọn ṣé wọ́n kọ́lé fún ṣà ṣó kọ́lé fájé ṣó kọ́lé èṣù ṣokọ ọmọ má lọ wẹ́n èmi ò bá ń ṣe fíìmù reality ọgá tí mò ń sọ ìpín ìwà ìmọ̀lẹ̀ wọlé kí lọ bọ̀ aṣọ àfọ̀ṣẹ́ fún ẹ bó ṣe ń gbọ́ báyìí èpè pa ẹ kádàrá ẹ ó ń yí sí kádàrá ẹlòmíì àmà gbogbo ẹ lò òun ẹ̀ nígbà lọ́wọ́ kò mọ́ lórí ekò fèrò má takùn mi o má mánéjì kan tọ́lọ́ fún. Kò bá gbàgbé wípé lánàá òde yìí la mú wá fún yín bí Láìdé Bákàrè ti wá sórí ìtàkùn ayélujára tó sì ń sọ fún Portable wípé òun kì í ṣe ẹni tó lè máa wọ́ bí ẹni wọ́ kẹ̀kẹ́ nígbà náà ni Portable sọ fún wípé kó ṣọ́ra rẹ̀ nítorí wípé àìlówó lọ́wọ́ àti àìmọ̀wọ́ ara ẹni òun ló fà tó ń fi ń ta sí i. You are just a nuisance. You are a nuisance. Ṣé gbogbo ẹnu tó ń lé yẹn gbogbo ẹnu tó ń lé yẹn tí bá mú ya ẹ̀ kò kí ń ṣe orí ẹnìkan lọ ti máa fárun gbogbo ibi tí irun wà lára ẹ pátápátá ló máa lọ sí ìwọ idiot. How long is popular for how many years? 2, 3 years. Ìyálà ìyá ẹ̀ inú oyún làwa ti gbé glory wa. Ògo tó ń ṣáná. Irú ìwọ wèrè rádaràda ló fi ń trend.
ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta òṣèrékùnrin ní Kọ́láwọlé Ajéyẹmí tí ọ̀pọ̀ àwọn èèyàn tún mọ̀ sí ọkọ Tóyìn Abraham Ajéyẹmí òun ló ti ń lo ìtàkùn ayélujára Instagram rẹ̀ láti gbé e fún gbajúgbajà olórin Ọlámídé Bàdó tó sì ń kí kú oríire lórí àwo orin rẹ̀ tuntun eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ gbé jáde. Ó sọ wípé orin ọ̀hún ti wà lórí gbogbo ìtàkùn ayélujára pàápàá Apple Music ní àwọn orílẹ̀-èdè 52. Ó tún wá sọ wípé orin náà tún wà lókè téńté ní nọ́mbà 1 ìyẹn ní nọ́mbà alákọ̀ọ́kọ́ ní àwọn orílẹ̀-èdè 6 ní UK, Benin, Liberia, orílẹ̀-èdè Nàìjíríà, Qatar àti Sierra Leone. Ó ní ká má parọ́ oríire ńlá leléyìí fún gbajúgbajà akọrin ní Ọlámídé Bàdó tó sọ wípé mo gbé fún ọ, mo gbé fún ọ, mo gbé fún ọ bó ti ń pariwo rèé lórí ìtàkùn ayélujára ẹ gbé e sókè. I'm gonna party like 99. Leave all my stress and be 99. And I'm feeling funky, cause I'm with a couple really lucky. Wanna make the work go round. You know, do me, I want more. A little my jet, how much? But they make it long so. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń sọ wípé kí ló lè fà á kí ló lè ṣẹlẹ̀ tí ìlúmọ̀ọ́ká òṣèré Fúnkẹ́ Akíndélé fi lọ sórí ìtàkùn ayélujára X rẹ̀ láti fi àwọn èròǹgbà kan hàn. Ó kọ síbẹ̀ Fúnkẹ́ Akíndélé ló lọ sórí ìtàkùn ayélujára náà tó sì kọ síbẹ̀ wípé ó dára láti máa sọ ọ̀rọ̀ síta, ó dára láti má dákẹ́, jẹ́ kí àwọn ènìyàn máa rò wípé o ti ń pín ọ̀rọ̀ rẹ jù, jẹ́ kí àwọn ènìyàn rò wípé o ti ń sọ̀rọ̀ jù, má jẹ́ kí wọ́n pa òun má gbogbo rẹ lẹ́nu nítorí wípé tó bá ń bẹ láàyè ó ní ó lè ní ojútùú sí gbogbo ìṣòro rẹ. Ìdákẹ́jẹ́ ó lè pa ènìyàn, nítorí náà sọ̀rọ̀ síta, jí akọni bí ó ti kọ àwọn ọ̀rọ̀ ọlọ́kan-ò-jọ̀kan yèrè sórí ìtàkùn ayélujára X rẹ̀ táwọn ènìyàn sọ wípé ọ̀rọ̀ yìí ó ń bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wí nígbà tí àwọn ẹlòmíràn sọ wípé ǹjẹ́ ó ní ohun kan tí Fúnkẹ́ Akíndélé lè máa là kọjá tí kò fẹ́ sọ síta ni. Ọ̀rọ̀ náà ni àwọn ènìyàn sì ń kọ oríṣiríṣi nǹkan sí abẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára bó ti kọjú sẹ́yìn kan ẹ̀yìn ló kọ sí ẹlòmíràn. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká òṣèré ni Yẹmí My Lover òun ló ti lo ìtàkùn ayélujára láti ṣàlàyé nígbà ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan wípé olórin tó máa kọ́kọ́ dárúkọ òun láyé sínú àwo orin rẹ̀ ó ní Ọlámídé Bàdó. Ó ní ṣùgbọ́n kò fún òun ní kọ́bọ̀, òun kò sì gba owó kankan lọ́wọ́ rẹ̀. Ó sọ èyí wípé nígbà tí orin náà jáde tó sì mì gbogbo ìgboro tì, Pasuma bóun pe Ọlámídé láti sọ fún un wípé ó dárúkọ Yẹmí My Lover, òun kò sì gbọ́ nǹkan kan mọ́ lẹ́yìn ìgbà yìí. Nígbà náà lòun pe Ọlámídé bí ẹ̀ẹ̀mẹwàá ẹ̀ẹ̀méje nígbà tí kò sì gbé òun lòun fi aago sílẹ̀. Di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ Ọlámídé kò tí ì dá Yẹmí My Lover lóhùn lórí ohunkóhun. Bẹ́ẹ̀ ni Yẹmí My Lover sọ wípé tó bá bọ́ síta òun sì lè sọ òun kò gbọ́ owó kankan lọ́wọ́ Ọlámídé Bàdó. Kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí, ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ kí a máa rántí wípé má ṣe gbẹ́kẹ̀lé ènìyàn kan nítorí wípé ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni. Nínú gbogbo tó o bá ń ṣe mọ Ọlọ́run, ṣiṣẹ́ kára kí o sì jẹun, bẹ́ẹ̀ ni kí o sì máa sinmi lákòókò àjù wá ṣe. Ṣògo Rẹ́níkejì Abíọ́nà lórúkọ tèmi, ó dàbọ̀.